Komisanna ọ̀rọ̀ ìnáwó àtọrọ̀ ajé ìpínlẹ̀ Ondo àná ọ̀gbẹ́ni Wálé Akítẹ̀rìnwá ó mà ti tú àṣírí ọ̀rọ̀ tóun àti gómìnà àná ní ìpínlẹ̀ Ondo olóògbé Komisanna Akeredolu tí wọ́n jọ sọ ní kété tí bàbá náà tó ti orílẹ̀-èdè Germany tó ti lọ gba àtọ́jú dé. Ẹ rántí pé síwájú kí Akeredolu tó kú ní ọjọ́ 27 oṣù kejìlá ọdún 2023 tó kọjá, bàbá náà ló ń gba ìtọ́jú sí ìlera rẹ̀ tí kò dára rárá ní òkè òkun yẹn lórílẹ̀-èdè Germany, tó sì jẹ́ pé ní ìdajì ọdún tó kọjá ló padà sórílẹ̀-èdè yìí lẹ́yìn tí ó ti lò bí oṣù méjì lóyè orílẹ̀-èdè Germany láti tọ́jú ara rẹ̀. Lásìkò tó ń sọ̀rọ̀ lórí ẹni tí yóò di gómìnà ìpínlẹ̀ Ondo nínú ètò ìdìbò tó ń bọ̀ ní ìparí ọdún yìí, ọ̀gbẹ́ni Wálé Akítẹ̀rìnwá tí ó ti kúrò nínú ìjọba ìpínlẹ̀ Ondo báyìí nígbà tí gómìnà Lucky Ayédatiwa ti gbàjọba, ó mà sọ̀rọ̀ ó lóun gan-an ni Akeredolu fẹ́ kó di gómìnà lẹ́yìn òun. Kódà ó ní lásìkò tí gómìnà padà dé láti orílẹ̀-èdè Germany kó tó kú, òun ló ránṣẹ́ pé tó bẹ̀rẹ̀ sí ní máa ṣàdúrà fóun tó sì ń sọ fóun pé òun lòun fẹ́ kóun di gómìnà ìpínlẹ̀ Ondo nínú ọdún tá a wà yìí. Kódà ọ̀gbẹ́ni Wálé Akítẹ̀rìnwá ní kí wọ́n bi àwọn tó bá súnmọ́ Akeredolu dáadáa, ó dá òun lójú pé yóò ti sọ̀rọ̀ náà fún wọn pé òun gan ni àyànfẹ́ òun tó ń fẹ́ kó di gómìnà ìpínlẹ̀ Ondo. Látìgbà tí ọ̀gbẹ́ni Wálé Akítẹ̀rìnwá tó ti tú àṣírí yìí tó sì ń jẹ́ kó dímọ̀ pé òun yóò gba tíkẹ́ẹ̀tì gómìnà ẹgbẹ́ òṣèlú APC lọ́dún yìí, kódà mọ́ gómìnà Lucky Ayédatiwa àtàwọn míì lọ́wọ́, níṣe ni àwọn èèyàn sọ oríṣiríṣi ọ̀rọ̀ tí wọ́n ń sọ pé kò kú sẹ́ni tó lè já nírọ̀ nítorí pé Akeredolu tó yẹ kó já nírọ̀ ló ti dolóògbé. Bẹ́ẹ̀ làwọn míì sọ fún Wálé Akítẹ̀rìnwá pé òun kọ́ ló kàn báyìí o, nítorí pé ọ̀pọ̀ àwọn gbajúmọ̀ alágbára ni wọ́n wà nílẹ̀ tí wọ́n ń jẹ́ tíkẹ́ẹ̀tì ẹgbẹ́ òṣèlú APC ní ìpínlẹ̀ Ondo. Ṣùgbọ́n Wálé Akítẹ̀rìnwá sì ń tẹnumọ́ o wípé òun ló kàn o, ìyẹn pé òun yóò di gómìnà ìpínlẹ̀ Ondo lọ́dún yìí nítorí pé òun ni gómìnà olóògbé Akeredolu fòǹtẹ̀ lù.